الذي هو الله في السماء هو الله ما على ثناء وأشياه يطيب ويعلو كلما كرر اسمه مرارا وتأتى النفوس بذكراه وتلتز أفواه بأسماء فكلما تقرر منه ذكر تلتز أفواه تحن وتلتاه القلوب صبابته إليه فلا ذالت تحن وتلتاه ويا خالق الكرسي والعرش والسماء وخالق ما تحت الجميع وآلاه وخالق ما تحت الجميع وآلاه صلى عليك الله يا عدنان صلى عليك الله يا عدنان يا مصطفى يا صفوة الرحمن الحمد لله الذي أعطاني هذا الغلام طيب الأردان صلى عليك الله يا عدنان يا مصطفى يا صفوة الرحمن يا ربي بالمصطفى العدنان فاغفر ذنوبي ثم أصلح شاني صلى عليك الله يا عدنان يا مصطفى يا صفوة الرحمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم صلاة ترديك وترديه وترضى بها عنا يا رب العالمين آمين arúgbó fún Ọlọ́run alhamdulillah duni bolowi حمدا لما أكرمنا بأحمد وزاده فضلا على من أوجد وزاده فضلا على من أوجد أحمد الله فلا ند له أحمد الله فلا ند له بيديه الخير ما شاء فعل بيديه الخير ما شاء فعل arúgbó fún Ọlọ́run ó lé púpọ̀ bẹ́ẹ̀ mi ṣe bulẹ̀ mọ́ lẹ́yìn ó ṣe dúpẹ́ lẹ́yìn fi bulẹ̀ mọ́ tiẹ̀
أحمد الله فلا ند له بيديه الخير ما شاء فعل. ọba wo ni a dúpẹ́ fún? ọba tí a tó káwọ́ ẹni tí ó gbàṣẹ rẹ̀ ṣe. káwa máa wá nǹkan míì ká yóò lè ṣíṣí Ọlọ́run kò rọrùn. àwọn kìnìún kan ń bẹ tí Ọlọ́run ní ẹ̀dá kan ò ní ẹ̀dá kan ò sì lè ní kò tún wá rọrùn káwa sọ pé ẹ̀dá kan ó tún ní. na ulbakọ usarmad kéèyàn máa bẹ pé kò ní tán albakọ uwalbaki ìmọ̀ bẹ lọ pé lágbájá ó máa bẹ àní ṣàfẹ́kù rẹ̀ Ọlọ́run nìkan ló ní ó nìkan. gbogbo ẹ̀dá tí ń bẹ yẹ́nyẹ́ àtẹ̀dá tí ń ṣẹ̀dá abara bíi wa tó sá jẹ́ pé màkàlùkù ni àdá ni dókítọ̀ àdá nǹkan náà ni àdá ni kò ti sí kó tó máa bẹ àwa Ọlọ́run dá ní nǹkan náà ò ti sí kò wá sí wọn ń padà bẹ gbogbo tó bá ní bìdáyà ẹ gbọ́ kò sí tàbí ṣùgbọ́n ayẹ̀kú náà nìhàyà yóò lópin náà ni Ọlọ́run nìkan ni ò nípìlẹ̀ òun ò sì ní tán ní tiẹ̀ kò ní tán ní ti tiẹ̀ bó lọ wí. Ahmadullah fala nidda lahu biyadayil khayru ma sha'a fa'al. kò sí ní tẹ́ lè mú wá láti fi dọ́gba Ọlọ́run tí ò ní parẹ́. èmi ò rí nǹkan náà pé kíní kan lè wá dájọ́ lè wá gbé ìwọ Ọlọ́run fún un nǹkan náà ó parẹ́ kẹ́yìn ni. ayin anabi tiwa Muhammad sallallahu alayhi wa sallam. kí ló dé tó tún lẹ́ báwo. sallallahu alayhi wa sallam. bá a mọ̀rọ̀ kan wá nípa nabi. salamun ala asilil wujudi Muhammadin wa ma kana nura qabla adama musfira. bí ṣe ń kà mí láàtọ́ náà lẹ́sẹ̀ yorùbá nẹ́bí tó. salamun ala asilil wujudi Muhammadin wa ma kana nura qabla adama musfira. Ànábì tó kọ́ wa bá àti gbára lé Ọlọ́run haqqa tawakkulihi àbí haqqa tawakkul bá a ṣe fara ti tààrà Ànábì fi kọ́ wa gbogbo nítorí tó lè fi deviate kó wọn àti Ọlọ́run kò mú Ànábì kúrò níbẹ̀. ìtàn ìgbésí ayé Ànábì kí wọ́n tó bí ìgbà tí wọ́n bí Ànábì dìgbà tó fi lọ bọ́lọ̀ gbogbo ẹ̀ Ọlọ́run fi kọ́ alẹ́ kọ́ ni. ẹ máa ka àwọn ọdún
ẹ̀ka ọdún kan tó bí tí bàbá ti kú kí ìyá mélòó bàbá ó tún dàgbà ká tó ránṣẹ́ ìgbógun tì kó Mẹ́kà lọ Mádínà mọ jagun tó fi lọ bọ́lọ̀. ìyàwó tó kú fún un. ìyàwó kú ọmọ kú. a kí àwọn àáfàá wa àwọn tí wọ́n ṣàlàyé Ọlọ́run fún wa tí wọ́n jẹ́ yí a pé kò sí nǹkan míì tó lè gbójúlé àfọlọ́hun. bọ́ọ̀bà tan ààrẹ jẹ lókù àbí kọ́rẹ́ ni tí ó máa tàn ọ́ ní ó sọ pé kinní kan tó ń bẹ tó lè ṣe ntọ́lọ́hun ò bá ṣe. gbìyànjú kan lọ́ọ́ ṣe ni irọ́ ni èmi ò rí ntọ́ lè dánwò tó fi lè ṣe ntọ́lọ́hun bá lòun ò ní ṣe. kò sí nǹkan náà bàbá wa àfá àgbà bàbá wa aláàjì àgbà gbogbo tí ń jẹ́ aláàjì àgbà tí wọ́n ti lọ àwọn àfá wa àtàwọn ìyá wa tí wọ́n jẹ́ àwọn ìyàwó bàbá wa àgbáyé àwọn àfá wa ńláńlá bàbá lágége àwọn bàbá wa alágbàjì kárí gbogbo àwọn àfá ńláńlá lórí àwọn tí wọ́n bí wa. أولئك آبائي فاجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع أولئك أمير أولئك آبائي فاجئني بمثلهم ó yà pọ́dún mẹ́sàn-án náà nù. إذا جمعتنا tàgbàlagbà yín lọ bọ́lọ̀. يا جرير المجامع. tí wọ́n ti ń pín jọ́nà ìyá yìí ó sì lọ ní ọ̀la ní ọ̀pọ̀ ọdún mẹ́sàn-án. إذا جمعتنا lọ́nba kẹwọn. يا جرير المجامع. àjọ kọ́yìn jọ ní ti ń wí. أولئك آبائي فاجئني بمثلهم ìyẹn gbẹ̀nu ti. إذا جمعتنا يا جرير المجامع. gbogbo yìí mọ̀ tí wọ́n bí wa àtàwọn ọmọ wọn àwọn tí ò jẹ bàbá ọlọ́mọba akẹ́ ogun àtàwọn ìyàwó wọn. àmín. أولئك آبائي. àwọn tálùbáríkà wọn ràn wá. فاجئني بمثلهم. wọn ò tún wá fi nǹkan mí yé wa àfọlọ́hún. إذا جمعتنا يا جرير المجامع. إذا جمعتنا يا جرير المجامع. ọlọ́run dàkú bá a kẹ́ ogun yányán. إذا جمعتنا. jama àkọlé ọ̀rọ̀ wa lónìí ǹjẹ́jọ́ kan bẹ̀ ǹjẹ́ agbára kan bẹ̀ tí ẹ̀dá lè ní tó fi lè sọ pé òun ò ní déwájú ọlọ́run béèrè nǹkan mọ́. pé tí n bá ti rí nǹkan báyìí kọ́lọ̀ máa ṣe lẹ́nu tí ẹni o ǹjẹ́ ó lè sọ bẹ́ẹ̀. يا جرير المجامع. إذا جمعتنا يا جرير المجامع. àbí kẹ́yìn ó rò pé òun ò lè sọ pé ọlọ́run bẹ́ẹ̀ ò lè sọ pé kò sí. àbó òun ò lè sọ pé ọlọ́run yóò máa bẹ lọ òun ò lè sọ bẹ́ẹ̀ ní tòun. إذا جمعتنا la ulbaqaw sarmad. يا جرير المجامع.
ẹ jẹ́ àgbẹ̀ tó jìnnà wá fún yín lónìí. bẹ́ẹ̀ni. إذا جمعتنا يا جرير المجامع. ẹ jẹ́ lọ sọ́ra ká lọ sọ́ra. àdúrà ń bẹ lọ́tọ̀ bẹ́ẹ̀ni. ẹ pè Ọlọ́run dáadáa lahul asmaul husna Ọlọ́run ló ní àwọn orúkọ tó mọ́ olóní. ẹ fi wọ́n pè Ọlọ́run ẹ fi hàn pé Ọlọ́run. òun ló ní olóní. ó sì sọ tá a lè fi bẹ́ẹ̀ tó lè fi tó dáhùn. fi lè dá a lóhùn. إذا جمعتنا يا جرير المجامع. إذا جمعتنا يا جرير المجامع. gbogbo tí wọ́n ń dáyé lónìí naam. kódà àwọn èésù fi ẹja sọ́ra ẹ jẹ́ á sọ́ra. wọn tó gọ sábẹ́ àwọn èésù fi lónìí sábẹ́ tasawuf bẹ́ẹ̀ni. tó ti mú kárin kọ̀yìn sọ́lọ̀ ló pọ̀ ló pọ̀. tẹ́lá fọlọ́ ń bẹ láti gba nǹkan kò ní fún ẹ ẹ̀yẹ sáà dakọ̀ sí ewu kan bẹ́ẹ̀ni. yóò sì fi là pírí nísìnyí yóò sì. ṣíṣe wò lẹ́ni ó dáa àbí. ẹ gbọ́ mi yé náà. ṣé ewu tí ò ti sí rí ẹ. tí ò tún ní sí mọ́ kò ní sí má tó bá yá. àìmọye wọn láàrí mọ́ bẹ́ẹ̀ni. náà ti ń lọ wọn ò sì ní padà wáyé mọ́ kò sí rọ́ńbẹ́. bẹ́ẹ̀ni. إذا جمعتنا bí a bá ń tẹ ìpèsè ewu kẹfẹ́ jí ẹni ta ló kọ́ jí ṣáájú ẹ̀ rí. bẹ́ẹ̀ni. يا جرير المجامع. àwọn yẹn sun oorun gbére nu. bẹ́ẹ̀ni. إذا جمعتنا يا جرير المجامع. craziness mentality ti wá dé nísìn ó ti dé báyìí. ìbáàdà ń bẹ lọ́tọ̀ ká fẹ́ sin náà ń bẹ lọ́tọ̀ bẹ́ẹ̀ni. ká gbé ipò ọlọ́run fẹ́yàn náà ti wá dé ó báyìí ti dé báyìí. àbí kẹ́ lọ mú ọlọ́run wá sí èèyàn wá sípò ọlọ́run. إذا جمعتنا. Ha! náà. ó ti fẹ́ pọ̀ jù ó ti fẹ́ pọ̀ jù. ntí ò da pàápàá tí ò gbọdọ̀ sí bẹ́ẹ̀ni. ó ti wá peléke báyìí. bẹ́ẹ̀ni. يا جرير المجامع. إذا جمعتنا يا جرير المجامع. a'udhu billahi. أعوذ بالله من الشيطان الرجيم. ìfarabalẹ̀ lálẹ́ yìí. بسم الله الرحمن الرحيم. ألا لله الدين الخالص. ọlọ́run ní ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́. ẹ̀sìn tó mọ́ kan gátì rẹ̀ gbé ò lè wọ̀ tọ́lọ́ ni. tọ́lọ́ ní í ṣe. والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار. jẹ́mọ́ náà. ọlọ́run gbogbo nǹkan tí wọ́n ń ṣe kí ni Wọ́n ń ṣe yìí. والذين اتخذوا من دونه أولياء. gbogbo nǹkan tí àwọn èèyàn tún wá lọ gbámú wọ̀nyí lọ́gbàmù yìí. mi ń dún nìyí lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run. ẹ gbọ́ náà. tí wọ́n lọ mú un ní awliya olùgbọ̀wọ́ àwọn olùgbọ̀wọ́ àwọn. àwọn ni ó yanjú ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ mú wọn lẹ́yìn ọlọ́run tògbé ní a mú àmì ìmú omi ṣé bẹ́ẹ̀ kọ́ àmì ìmú igi ṣé bẹ́ẹ̀ kọ́ àmì ìmú òkúta ṣé bẹ́ẹ̀ kọ́ àmì ìmálìjẹ̀nù ṣé bẹ́ẹ̀ kọ́ kalimalaika wa Isa wa Uzair
kódà àwọn míì màláìkà ni wọ́n mú tí ń sìn Dancing. ẹ gbọ́ dáadáa Now. ẹ sì gbọ́ lálẹ́ yìí ẹ gbọ́ Now. àwọn tí wọ́n ń sin màláìkà ẹ̀ka yìí tó yẹ pé wo kéèké ti dàmí làwọn báyìí. والذين اتخذوا من دونه أولياء n tún fẹ́ máa dorí atẹ́gùn rú Bẹ́ẹ̀ni. àwọn kankan bẹ́nu Quran Now. tó yẹ pé lárúbáwá kọ́ èdè tí ń bẹ ń jọ́ náà lọ́hùn tó lè yí àwọn tó súnmọ́ ànábì lọ́lọ́run fi sọ. Bẹ́ẹ̀ni. ẹ gbọ́ Now. tí a bá ní jìbìrìlù Jibrilu. ìsirayílù Israelu. èdè àbárání ni èdè Hebrew ni Bẹ́ẹ̀ni. ẹ gbọ́ Now. àbí èdè Sùrìyánì ẹ gbọ́. والذين اتخذوا من دونه أولياء wọ́n ti ń jẹ́ ìlù Ilu. tó gbẹ̀yìn ó kọ́ Bẹ́ẹ̀ni. wọ́n ní Allah Allah. kan ismu min asma'illah Allah. àbáwọn tó parọ́ pé Allah ò ní jẹ́ ìlù Ilu. tí wọ́n bá ní Israfilu Israfi ìlù Jibirilu ẹ̀gbọ́n Jibru Abdu ìlù Láì. والذين اتخذوا من دونه أولياء gbàtà tí wọ́n mọ̀ pé Ọlọ́run ló dá wọn Ó o dá wọn. a gbọ́dọ̀ fi yá kíní kan sí because a ti pè wọ́n kí wọ́n ṣe nǹkan fún wa wọn ò tó nǹkan ṣe fún wa. Ó tó nǹkan sí. والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى ọ̀yẹ́ wa bí wọ́n Ó di hàn. kí ló dé tẹ̀ ń sin àwọn kinní tẹ̀ ń sọ ó kọ àwọn ẹ̀dá kan di Ọlọ́run Bí Ọlọ́run ẹjọ́ ẹ̀gbọ́ ẹ fi Ọlọ́run kalẹ̀ fi kalẹ̀. ẹ̀dá lẹ̀ ń wá lọ kọ́ Ọlọ́run dá wọn ní Ó dá wọn. ẹ̀gbọ́ Bẹ́ẹ̀ni. Ọlọ́run huwal khaliq نعم olọba tó dá ẹ̀dá Ẹ̀dá. gbogbo nǹkan yòókù màkàlùkù ni Bẹ́ẹ̀ni. ìbá àjátẹ́gùn ní bá ṣiṣẹ́ ni ìbá àjẹ́nà ni ìbá àjómi ni nígbà tó lọ́n dá tí ń bá ṣiṣẹ́ tó ló tó dá tó mọ̀ bá ṣiṣẹ́. إلا ليقربونا إلى الله زلفى ọ máa bí wọn A máa bí wọn. kí ló dé tẹ́ ẹ gbé ìjẹ́ Ọlọ́run fún tọ́lọ́run dá Fún tọ́lọ́run dá. wọ́n máa ní àwọn kinní wọ̀nyí lì يقربونا إلى الله زلفى à ń gbósùbà fún wọn À ń gbé fún. kó lè bá a sún amọ́lọ́n tàkìrìbà nísùnmọ́ tààrà Náà. wọ́n gbà pé tí wọ́n bá ti rí nǹkan wọ̀nyí àwọn ò tí ì rọ́lọ́ Àwọn ìrọ́lọ́run. bí yóò bá fẹ́ kí Ọlọ́run bínú sí nísìn kò gbọ́dọ̀ pé ìmọ̀ mú ìdí nìjẹ́ nkọ́lé ńlọ ti ya wèrè Bẹ́ẹ̀ni nǹkan ṣe ọ́. torí mo ní Ọlọ́run tó dá mi Lọ́wọ́ ògùn lò. ọ tó kọ́ gbé tọ́ba tiẹ̀ sọ bẹ́ẹ̀ lójú mi n nífẹ̀ẹ́ bọ́ sí ma Bẹ́ẹ̀ni. ta lọ́ lọ mú kọlu Ọlọ́run Àbí ìwà lélẹ́yìn o. èyí sì lẹ́ lè ṣe ń lè ṣe Ọlọ́run ló lè ṣe Ọlọ́run ní lè ṣe. èmi tẹ wá bá pé mo lè ṣe yìí àìmọye nǹkan tẹ̀mí náà fẹ́ tọ́lọ́hún tí ì ṣe fún mi náà ما dákẹ́ نعم kí ló ti mọ̀ ṣe fúnra ra mi. Àbí. so ṣetán ni Àbí. jẹ̀mọ́ ẹ̀ ní náà نعم ìwọ mi èèyàn Náà. wọ́n ìdásà alta tó o bá fẹ́ béèrè nǹkan lónìí Ọbẹ̀ bí. ẹ̀gbọ́n fasali lọ́ha Náà. kọjú sọ́lọ́hún Kọjú sọ́lọ́run rẹ. ẹ̀gbọ́n Náà. àmọ́ dákọ̀ lálẹ́ yìí ni Bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n Náà. kẹ́mi wá wò sọ́sọ́ kó wá dákọ̀ séwù kan kìnní kan gbọ̀ ọwọ́ mi ta ló lọ́wọ́ rẹ ta ló ní séwù ọ̀hún. Àbí. ṣe bẹ́ẹ̀ mọ́ Wọ́n ṣe bẹ́ẹ̀ máa kò dáa. Ọlọ́run ń bẹ Náà. ìgbà tí ń bẹ ló tó dá tí ń bẹ Ló tó dáa. gbogbo tí ń bẹ sì ni ó parẹ́ yóò kú Ọlọ́run nìkan. Lókọ̀ Ọlọ́run nìkan. الله الله أكبر كبيرا
ma na'buduhum illa kókó liyuqarribu. kan n tí fi kan kún Naam. ẹ gbọ́ Naam. wọ́n ní kalimala ika ẹ gbọ́ wàlmọ́sí uzair wàlẹ̀ asunam àtàwọn tó ṣe pé tí wọ́n bá ti rí òòṣà Bẹ́ẹ̀ni. wọn ò gbà pàdúrà àwọn lè gbà fún tí wọ́n fẹ́ béèrè Bẹ́ẹ̀ni. bọ́n ò bá ti bẹ́já Ẹ, bọ́n ò bá ti dóbi ẹ, bọ́n ò bá ti lọ da ẹmu sórí kinní kan ẹ, bọ́n ò bá ti kó ẹ pa sórí ta nǹkan kó lè yè ẹ wo wèrè ẹ, iyọ̀ ẹ, wọ́n fan bẹ́ẹ̀ni. pẹ́tẹ́ ò bá ti ṣèyìn kò lọ sí istijaba jẹ̀mọ́ iyọ̀ ní bẹ ní àbọ́lọ̀ ní kí yọ̀ máa bẹ. Àbí. àkàn wa ń bẹ lónìí Naam. kì í ṣe àfáà nìkan Bẹ́ẹ̀ni. àmì ìwà ayé débẹ̀ àwọn asọ̀rọ̀ àwọn dọ̀lọ́n wọ́n máa ní ẹ̀yin èèyàn ẹ fi yín lẹ̀ ẹ béèrè ń tẹ́ ẹ fẹ́ tí bá ti wí yóò ṣẹ òní yóò ṣe ní àbó lọ́lọ́. Àbó lọ́lọ́run. lókè tẹ̀lé mi lálẹ́ Bẹ́ẹ̀ni. torí kálukú yín ti ń lo kwanu tẹ́ ẹ mọ̀ o Ẹ ti ń sọnù díẹ̀díẹ̀ o. ẹ̀ ń sọnù díẹ̀díẹ̀ tẹ́ ẹ mọ̀ o. kápẹ́lẹ́ ẹ̀ mọ̀ pé ìyẹn fẹ́ jẹ́ múrsìlù gidi fún yín Bẹ́ẹ̀ni. ọlọ́run ni ó mọ̀ polo ayáàtọ̀ yìí balẹ̀ àsìmáì أيا طيب الأسماء يا من هو الله ومولى يسمى ذلك الاسم إلا هو. káàdì wa kóra wọn jọ lónìí Kóra àwọn jọ. ẹ gbọ́ Naam. kódà lára tí èèyàn gbọ́dọ̀ ṣe ni kó péré ẹ̀ ní ẹ̀mí mímọ́ Ẹ̀mí mímọ́. ẹ̀mí rẹ̀ wo ló mọ́ ẹ̀mí tí ń mutí Àbí ẹ̀mí ìyà. ẹ̀mí tí ń ṣe sìná Ẹ, àti pé inú Islam àtẹ̀sìn míì sí mẹ́ta lọ́kàn wà so wà ní. kò sí Kò sí o. bọ́ọ̀bà jẹ́ Jẹ́ mùsùlùmí Mùsùlùmí. tọ́ba lọ chọ́ọ̀chì mọ́ lọ chọ́ọ̀chì Máa lọ. tọ́ba ṣe é pàrìpàkọ́ nínú gbọ́ ọlọ́mọ Bẹ́ẹ̀ni, ṣe ẹ. àmọ́ àkó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ sójú kan náà mùnáfìkì ni ọ́ Màláfìkì ni ọ́. ẹ dákun Àbí. ìjọ àfáàlà àpè ni Àbí. àbí ìjọ kí ni tá a kó ogun wọn jọ Àbí. ta lójú kan náà ni kí wọ́n wà Ẹ, ó dá ẹni tí ò kéwúnú yín tẹ níjọ yín ló wà tí ò bá pè Ọlọ́run kí lẹ́ẹ̀ fi lé lẹ́nu kílẹ̀ fi lé lẹ́nu. so àáfà nísìn ọgbọ́dọ̀ mọ ọtí mọ báíbù nù Bẹ́ẹ̀ni. ọtí mọ kùránì ọtún lọ kọ́ sẹ́rẹ́ Ẹ, ẹ mọ kó o gbé ẹ bọ̀ ẹ máa kó bọ̀. kúlù sọ ẹni fi jẹ́ òfin fara Ẹ, أيا طيب الأسماء يا من هو الله ومولى يسمى ذلك الاسم إلا هو. àmín wọ́n ìjọ sta'anta fasta'in billah Allah. tó o bá ń wá àánú Tó ń wà nú. Ọlọ́run ni ọ̀fìlọ́ba kó ṣàánú fún ọ Ṣàánú fún ọ. àábẹ àfa aládùúà àmọ́ kẹ́nìkan wá pé tí n bá ti jòkó báyìí gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ní òrí bẹ́ẹ̀ bí pèsè tó ń fẹ́ lórí bẹ́ẹ̀ tán Bẹ́ẹ̀ lórí tán. mi tẹ́ ẹ pé tí ìṣe tí mo fẹ́ lórí bẹ́ẹ̀ tán Ẹ, sẹ́nu mi ti ẹ̀ gbá ni pé gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ tí tá a bá ti fojú kan lágbájá Bẹ́ẹ̀ni. bùkátà wa bí yá Bí yá. ẹ ti ṣẹbọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Bẹ́ẹ̀ni. because òun kọ́ lọ́lọ́run Òun kọ́. Ọlọ́run lè dojúkọ tí bùkátà yóò bí yá tó bá sì fẹ́ ni tó bá fẹ́ ni. tó bá tún wá fẹ́ ni túláàsì kọ́ ni kó tó ṣe. túláàsì kọ́ o. أيا طيب الأسماء يا من هو الله ومولى يسمى ذلك الاسم إلا هو. ọ̀rọ̀ ló mú ànábì wa Muhammad sallallahu alayhi wa tẹ́tẹ́ yòókù ẹ̀ lálẹ́ jèrè sallallahu alayhi wa sallam. nǹkan lè mọ múni tẹ́tẹ́rẹ́ àbí. ẹ yòókù rẹ kí n gbọ́ sallallahu alayhi wa sallam. ọ̀lẹ́ ara rẹ tọ̀ lé yòókù ànábì. sallallahu alayhi wa sallam. ومولى يسمى ذلك الاسم إلا هو. ọ̀rọ̀ tí mo ń sọ lónìí Bẹ́ẹ̀ni. mo sọ káàdì gbogbo ayé ni bẹ́ẹ̀ni. wọ́n ń pariwo àmín àmín náà ṣe tiẹ̀ lọ́tọ̀ àmín ṣe tí kódà ń
wà nílẹ̀ àwọn wà nílẹ̀ àwọn wà nílẹ̀ àwọn wà nílẹ̀ wọ́n wà nílẹ̀ wọ́n Ògún ni ìkíní kan ní wọ́n sì wọṣọ bí alálàáfà àtẹni tí ì ṣe mùsùlùmí wọ́n wé láwà ní ó dà wá ké fatia kò mọ́ ẹ sì kún ọjọ́ ẹ fẹ́ dẹ̀sìn rú àwọn yìí kírun ní tiẹ̀ wọ́n sì gbààwẹ̀. kí wọ́n lọ́ọ́ fi jẹ́rú ọlọ́run tó o bá ní kankan tó o fi ń jẹ́ pé ìbáàdà ní ìbáàdà ìjọsìn dà ìjọsìn wa dà mọ́ lónìí. Aya tayyibal asma'i. tó bá ṣe pé ẹ̀kọ́ lẹ̀ lẹ́ẹ̀gbé kalẹ̀ ètò bá kọ́ fa kó lọ́dọ̀ babaláwo kò gbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ àfa. ètò àfẹ́ kọ́ bíbélì kó lọ́dọ̀ bishop pastor àbí kó yára kó lọ́dọ̀ pope. wọ́n kọ́ níbẹ̀ dáadáa. tó bá kéwù tó fẹ́ wá àdúrà ṣíṣe lọ́dọ̀ àfa àmọ́ níbo tó lè ṣe ṣàdúrà tó ní kọlu ọlọ́run mọ̀ pé ṣé ìwùtí bá ti rí mo rí ọlọ́run ó ti sọ. báwọn. ọgbẹ́ píṣọ̀ ọlọ́run sára èèyàn ètò òun parẹ́ ni. Ya mani huwa Allah. àfa àbẹ lóòótọ́ àrọ́mọdọ́mọ àfa àlàwà tí ò sí àtakò mbẹ. Wa maula yusamma dhalika al-isma illahu. mo ló jẹ́ nábì ó pa àwọn èèyàn. Sallallahu alayhi wa sallam. ẹ gbọ́ ya ma'ashara Quraysh sharu anfusakum la inni la agni ankum minallahi shay'a. ó lè mi tẹ́ rí o la èmi o òun lágbára kí n pé kọ́nà má fi kankan ṣe yín o. kò ságbára bẹ́ẹ̀ fún mi o. tí n bá lágbára bẹ́ẹ̀ ni ogun húdù wọn ò ní kàn mí lẹ́yìn o. wọn ò ní kàn mí lẹ́yìn o. kàn mí lẹ́yìn bọ̀ ń bẹ́ o. wọn ò ní ta mí lọ́fà o. wọn ò ní ta mí lọ́fà o. wọn ò ní lù mí kẹ́jẹ́ ogbó mi o. ọ̀tá dóyè ká mi o. n sì ní wòran kọ́ mọ̀ mi ó kú o. n pọ̀ gbọ́dọ̀ kú ní sọ o. bẹ́ẹ̀ni ìyókùnjẹ ọdún yìí ni ó jí ni o. n lágbára ẹ̀. n lágbára ẹ̀. gbogbo ẹ̀ tẹ́ ẹ ga bẹ́ẹ̀ lọ jí nǹkan mú ni bí kinní kan lẹ lọ fà ni ẹ má pé ẹ kápá kinní kan mọ́ kò sí ní tẹ́ ẹ kápá àfitọ́ lọ́nba ni kò ṣeé ṣe. ẹ̀yin disciples wọn ẹ ti wó tán tẹ́ ẹ mọ̀. bẹ́ẹ̀ni. èèyàn tí nǹkan ti tí ó gbàgbé yín lè fara ti tó bá wọn. àbí. tí mo kà yókù. Aya tayyibal asma'i ya mani huwa Allah. ó fi yẹ Abbas mo kì í wá Abbas ẹ̀gbọ́n bí náà Abdul Muttalib la agni anka shay'an lágbára kí nǹkan máa ṣe ọ́ lágbára kíkí ni kí nǹkan máa ṣe ọ́. kí nǹkan máa ṣe ọ́ Ànábì ló sọ bẹ́ẹ̀. Ànábì ló sọ bẹ́ẹ̀. ẹsẹ wa lè fókọ̀sì ẹni pé tẹ́ ẹ bá ti di nǹkan ò ní ṣe yín. jẹ́mọ́ ta ló lè tún yẹn lẹ̀ nínú òde ta ló dé àfẹ́tì ìbáṣọ́nà ló dé lókù. nígbà tó di Ànábì Àyùbá sórí rẹ̀ tú kalẹ̀ tí ò sí ẹ̀mí ìjọ náà tí ó tú Àyùbá kalẹ̀. Wa maula yusamma dhalika al-isma illahu. Ya Sofiya ó ní gbogbo Sofiya ẹ̀gbọ́n wọ́n Sofiya amata Rasulillah ẹ̀gbọ́n la agni anka shay'an òun lágbára kí n kò mọ̀ sí wọn náà anki kí n kò mọ̀ sí ọ. jama lágbájá ó kan agbára tó jẹ́ lágbájá láwárí fún lágbájá olóko tó lè pè tí ó jẹ ìyàwó rẹ̀ sì fẹ́ bímọ tẹ́ ń lakùn ìyàwó ẹ̀ ẹ̀sọ́ ẹni náà láyé ó ní tó jẹ́ ni ó kan àṣírí ni ó kan kankan ni tí ò ní pírọ́lẹ́mù kan tí wọ́n bá sọ́ọ̀fù ẹ̀. ẹ̀mú wá àfáà ni àfáà kọ́ kómìnì ni gbogbo tó lè wọ́n jẹ́ láyé ẹ̀sùn ẹni tọ̀ tóni tó káyé nísìnyí báyìí tí sì ń kún
ìjọ tí wọn bá ti ń pé lágbájá wọn ń wá owó ó là ń wówó lọ. àbí wọ́n sá ti tán sínú séwù tọ́ba ti tán sínú séwù ọ̀rọ̀ rẹ ti dayọ̀. kí ni ń jẹ báwọn. Ah. liya duniya wa ma fiha jami'a. يا دنيا وما فيها جميعا. olùwà yá Fatima bint ar-Rasul. mo kí Fatima ọmọ anabi Muhammad. صلى الله عليه anabi tó وسلم. pe ọmọ rẹ̀ gangan tó bí nínú. tó bínú olùwà mọ̀ mi. mami ha la ilaha illallah bó lọ wí. لي الدنيا وما فيها جميعا. onísàlíìnì máa sí ìtìmí máa li owó mi tí mo ní mo lè fún ọ fún ọ ẹ̀yàwó yín bẹ́ẹ̀ ni owó mi ni owó mi ní béèrè tó bá fẹ́ nu owó mi àtàṣọ àti bàtà gbogbo ẹ. àmọ́ kí mo lágbára kí n fọ́ọ̀sì Ọlọ́run láti fún ọ ní nǹkan n lágbára rẹ o. lágbára rẹ o ságbára èyí ń lọ́dọ̀ mi o. oh Dr. Badmus ò gbọ́. لي الدنيا. Ànábì ní ṣe kíni lónìí ní sọ bẹ́ẹ̀ fọ́mọ rẹ̀ àáfàá ò ló sọ orí ẹ mọ́ lónìí. لا àbí إله إلا الله. ọkàn balẹ̀ àti parí iṣẹ́ tí. ìlànà ànàlù ummata law tama'at ala an yanfa'uka bi shay'in Allah lam yanfa'u nípa tí wọ́n ṣe fún ọ Wọ́n ní o. illa bi shay'in qad katabahu Allahu laka. Allah ìjọ kan ní wàá join níjọyìn tí fi parí ilé mi ìjọ kan ní lọ tí fi rọkọ̀ ìjọ kan ní join tí fi lọ Mẹ́kà pa àtijọ́ ó lè ṣe fún ọ sí àfi tọ́lọ̀ ń bá ti kọ fún ọ. tọ́lọ̀ ń bá kọ fún ọ lókun. kí ni a. لي الدنيا وما فيها جميعا. jẹ̀mọ́ ẹ sọ̀jọ́ náà ẹ sọ bí ẹ ṣe pọ̀ tó tiẹ̀ ń ṣe mú rárá yìí Bẹ́ẹ̀ni. ṣé kò tẹ́ ẹ ti ń fẹsẹ̀ rìn àbí kò sí ilé tí ń sunlé mi rẹ́ǹtì ṣé kò sí ni èmi ni aṣáájú wọn fẹ́ pín tó lè tó ń tọ́lọ̀ ń ó pín. àbí ọlọ́run kan tó wà lè pín dọ́gba kò tó pín káàfin dọ́tún rọ̀ fẹ́ à bẹ́ẹ̀ ni ó lẹ́yìn kẹ́ ẹ máa gẹ ẹ̀yìn kẹ́ ẹ máa wálẹ̀ ẹ máa wálẹ̀ ẹ̀yìn kẹ́ ẹ máa ní ẹ̀yìn kẹ́ ẹ máa nì ẹ máa ní ẹ̀yìn kẹ́ ẹ sunkún ẹ̀yìn kẹ́ ẹ máa rẹ́rìn ẹ máa rẹ́rìn ẹ̀yìn kẹ́ ẹ máa gbárùn ẹ̀yìn kẹ́ ẹ máa sàárẹ̀ ẹ máa sáré mo ti bọ̀ra wọn kò ní balance. bẹ́ẹ̀ ni èèyàn ṣe wúwo lọ bìkan ẹ bọ́lọ́ sánù sí. kò lọ sọ́nù sí ọ̀dà mi lónìí. náà لي الدنيا وما فيها جميعا. ọlọ́run gbogbo kọ́ burúkú tẹ́ gbé ẹ̀sìn mi ẹsìn mi àtàrífù máa ń la òun ìsinmi ń ka ìsinmi. أتعرف من له اسم كاسمي. أنا الرحمن أنا الرحمن فاطلبني تجدني. ó ní ká fún yín lónìí bẹ́ẹ̀ ni ń mọ̀ bóyá wà nù yín tí ó máa wò hàn ẹ bẹ́ẹ̀ bá lọ́jọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ tó ẹ̀yin nu ọlọ́run nù. ẹ̀yin nu Ọlọ́run. أتعرف من له. torí ìfẹsẹ̀wọnsẹ̀ ti fẹ́ máa pa yín lọ lónìí bẹ́ẹ̀ ni kálukú fẹ́ dúró bí tọ́lọ̀ ń bá kọ́ wọn ẹ dúró mọ́ ẹ̀ ń sáré ara yín ẹ̀ ń sáré bẹ́ẹ̀ ni ọlọ́mọdé ọ̀sáré kẹ̀kẹ́ mọ́tò kọ́ lọ kọlu kẹ̀kẹ́ àbí kíṣẹ́ lọ pọ́ dànù ìtọ́ba kan bẹ àgbá kò tiẹ̀ nu àbí èmi ò léèyàn láre o rárá o n ò sì léèyàn kárí bọ́lá ṣe pè mí ní jẹ́ bẹ́ẹ̀ ni أنعم الله عليكم. n léèyàn kárí bẹ́ẹ̀ ni láti mo fẹ́ lé ká ta ni mo rí. ta ni ọ̀rọ̀ táwọn sọ lálẹ́ ni ẹ gbọ́ gbóyin gbogbo omi tẹ́ ń lọ kojú bọ̀ ẹ gbọ́ ká fẹ́ kíyàn èèyàn èèyàn ká yíra mọ́lẹ̀ fún bí ọlọ́run bẹ́ẹ̀ ni ó ti pọ̀ jù ó ti pọ̀ ju o mọ̀nà òbídà wọ́n wọ̀ rọ́ọ̀dìn àbí húwọ̀ wọ̀ ṣètàn ìkwá ọ̀sáwà àbí òun àtẹ̀sùn ọ̀kan náà ni wọ́n ọ̀kan náà ni wọ́n lábárí bí à ń forí àti fìràwọ́n náà bẹ́ẹ̀ ni fa àṣẹ fàdáná fàkọ́lá àná rabbukumul aala Allah kéèyàn pè rẹ̀ pé bẹ́ẹ̀ bá rí mi bùkátà yín ò lè bíyá bíyá. ọlọ́run nìkan ló tó bẹ́ẹ̀. olóto sọ ẹni mi yóò kàn jí yóò kàn náwó bí ọwọ́ àkekèé ẹ èèyàn sì forí kanlẹ̀ fún bá náà Allah aládùúgbò yẹn ti gbà àṣírí inú wọn náà ti ń sun lè mẹrẹ́ǹtì bẹ́ẹ̀ ni sádùn àwọn àgbà àdúrà wọn àbí àdó ìgbà
ẹ̀ tó ládùú àwọn èèyàn gbà tó ṣe pé àgbọn ló yàn fún wọn àwọn wá ta sún wá ra àgbọn wa wọn kágbọn wọlé apẹ̀rẹ̀ náà kó jáde àtàwọn ní ọlọ́ọ̀tà nọ́nà Badagry. àtàrífù máa ń làwù ìsìmù ka ìsìmì. ìgbà yẹ̀yẹ́ kan wọ fàá tó ní ṣé wúlò bẹ́lẹ̀ bá dé àròsì ní òní rà wá bẹ́lẹ̀ bá dé àròsì ní òní rà wá ọkọ̀ lórí káròsì kò lẹ̀ àtọ́ka bàbá àṣẹ ti lápò ní yàrá níyan ọkà bàbá fún wa ọlọ́mọdé wèrè ogbó kárìbà máa rí nǹkan tún jẹ àwọn así èrè ní wọlé tìkẹ́tìkẹ́ tó bá yàgbé àní ẹ tábà fún mi àwọn tó ń jà sí tábà ló kú lẹ́yìn gbogbo ẹ̀ àti èdòsù bíi mẹ́rin báyìí àwọn bíi 20 ti lóyún. ọlọ́run ló máa yẹ ilé tó dàrú wọ́n tún wá ń jà sóorun ẹ̀dá ntọ́lọ́hún ṣe èèyàn ní òsè ìyìn lè wá ṣàdúrà mọ́ ẹ̀ fowókọ́ ọlọ́run bí ọlọ́run mọ́ ẹ̀ ń wá tí ò sọnù ó ká. àtàrífù máa ń làwù ìsìmù ka ìsìmì. innal waliyya gbogbo ẹ̀dá tó bá dépò tẹ̀yìn ń wíwù ọ̀nà tí èmi gbà ṣe bàbàrà mẹ́ta ni mùjísà ń bẹ kàrámà ń bẹ síhìrù ń bẹ ntí ò yé inú mùjísà ni tàwọn ànábì ọlọ́run kàrámà ni tàwọn wòlíì ọlọ́run tí wọn ò dá nǹkan mi pọ̀ mọ́ síhìrù làwọn tẹ́ ń lọ bá sáhìrù ni òpìdán olóògùn kan ní kọ̀rọ̀ tí fi ń ṣe nǹkan tẹ́ ń pè ní bàbàrà sìtáyì náà máa rìn lórí omi ń rìn nínú atẹ́gùn sórí àníkó wà lè jẹ́ náà àbí èmi ni kéèyàn ó jẹsẹ̀ mọ́lẹ̀ kan bá ní ìdó ìgbà náà ń kọ́ kì í ṣe bàbàrà ló ṣeun ẹ gbọ́ àlìjẹ̀nú kan ló gbé tẹ́ ẹ̀ fojú rí tẹ́ wòlíì ọlọ́run mọ̀ pé léyìí tẹ́ bá rẹ̀ ń tí máa dárú ẹ wò tó bá lo agbára òkùnkùn ilé wọn máa parun tí ẹ bá kú ni. La ilaha illallah, Allahu akbar. tí wọ́n ń gbọ́ lónìí. wọ́n gbọ́. tẹ́ wòlíì ń bẹ èyí tó jẹ́ idán kazibu irọ́ ó ń bẹ àrókùndéjò àbí ìwọ́n tó lọ fẹ́ ṣe bàbàrà ìwọ́n náà gbé kọ́kọ́ lọ́rùn yìí kọ́kọ́ ṣe tara rẹ kárí. bẹ́ẹ̀ni àbí túrẹ̀lẹ̀. wọ́n ń gbọ́ dákẹ́dákẹ́ ìyẹn ló yọ ní 20 million bọ́wọ́ bá ti ń sun létí wọn ọ̀rẹ́ ọ̀ máa lọ. tí owó burú fóun owó burú fóun láti ní. kò káyé kún ló lówó ìbá tí pò ń lówó ni ohun tí ò yé yín nìyẹn pé mọ́ọ̀sì àwọn tẹ́ ẹ súntọ̀ lọ ẹ gbọ́ àlìjànú ni wọ́n ń sìn wọ́n sì ní ẹ̀jẹ̀ tí wọ́n ń san ẹ ní fura ni bẹ́ẹ̀ bá ní fura ṣebí Ọ̀fà yìí ló ti ṣẹlẹ̀ Ọ̀fà yìí ló ti ṣẹlẹ̀ kìnìún ni wọn tó kó yẹn jọ bẹ́ẹ̀ nígbà tí ó fi kún ẹni kọ́ ló máa jẹ̀gbẹ́ lórí àtàrí àwọn kìnìún yẹn wà ní máa jẹ ìgbẹ́ tí ò bá dán wọn àgbà ní ojú àníwọ̀n wọn ń jẹ̀gbẹ́ ń jẹ̀gbẹ́ wọn ní kí mi máa rìn káàkiri kò máa bẹ́ káàkiri ẹ gbọ́. àtàrífù máa ń láwù ìsìmù ka ìsìmì. Dáadáa. Ana Rahmanu fatilubuni tajidini. Èmi là ń yanjú lónìí gbogbo ohun tẹ̀ ń wí ń tó hàn ló hàn àwọn tó gan lábẹ́ ilé tó bẹ lábẹ́ ilé tí ń ba tìyẹn jẹ́ bẹ́ẹ̀ pọ̀ wọn ò síjú àwọn èèyàn sọ́lọ́ ara wọn ní sọ́dọ̀ lọ́hùn kódà bẹ́ẹ̀ bá ṣàdúrà bó ń tẹ̀ wó kí wọn ò ní sàmì ẹ dákọ kàtá tó jókòó wọn wà hó ẹ fura ni bìdáyà lẹ ń wò ẹ fọ́ lẹ́nu ẹ wà túbọ̀ tàbí ó ṣe rí gbọ́n alájí àgbà tí wọ́n dá nǹkan mi pọ̀ mọ́ ẹwẹ́ yín wọn ẹwẹ́ ṣe Adam ẹwẹ́ yín bàbá Lágbàjì ilé wọn ò dá horodo ni ẹ wo àwọn tí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àbòsí lójú ayé wọn
ojú ayé wọn náà ti parẹ́ tí wọ́n sì lórí igbá mọ́. bẹ́ẹ̀ni wọ́n lulẹ̀. ló tẹ̀ dá mi lóhùn. náà ń wọ̀nù yín nù. bẹ́ẹ̀ni. kódà gbogbo àwọn tẹ́ bá rí un tí wọ́n jára jọ wọn yìí pé kinní kan ní tí wọ́n lè fi rọ́pò Ọlọ́run wọn yìí sì gbà pé kinní kan ń bẹ tó ṣe pé táwọn bá ti wí àwọn ò tí ì rọ́ Ọlọ́run. ẹ̀dá ni gbogbo àwa yòókù Ọlọ́run nìkan ló dá wa. Allahu Akbar. abásánmọ̀ ń bẹ̀ ni Ọlọ́run ló dá. olódà. bẹ́ẹ̀ bá lóò mọ̀ bọ́lọ́ mọ̀ bí òsì sóun ló dá sánmọ̀ àbí. sóun ló dá ara rẹ̀ àbí. àbí ẹni tó mọ̀ tí ò bá gbà pé Ọlọ́run bẹ yóò bíra rẹ̀ yóò olóńbíra bẹ́ẹ̀ni. ọ̀níyà ọba ya rẹ̀ láyé sọ́lọ̀ ń kó dá ya rẹ̀ àbí. ẹ̀ dá mi lónìí náà. ọwọ́ nígbà tá a súnmọ́ mi tó wá lóyún kì í sagbára kan ó dà ṣe bẹ́ẹ̀ náà tọ̀ sílẹ̀ lẹ̀ lásán pọ́ra rẹ̀ ń fọkọ́ bì sílẹ̀ lẹ̀ fọkùn sílẹ̀ lẹ̀ kó dọ̀mọ́ àbí. gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe pàṣẹ fún yẹ̀pẹ̀ kó di ànábì Ádámù ṣerú ẹ̀ ṣé kárí. Ọlọ́run láwọn ẹ̀dá tèmi nìyí ẹni tí ó gbà mí lọ́lọ́run ẹni kó dá tiẹ̀ kí n rí ó dáa kí n rí. gbogbo ọtí ẹni lọ́lọ́run làwọn ẹ̀ àtàtẹ̀ ń pè ní lọ́lọ́run ẹni kí wọ́n dá nǹkan mi lẹ́yìn sánmà bẹ́ẹ̀ni. ká máa wò ó kó jẹ pé sánmà ti lágbájá ni sánmà ti tàmọ̀dọ̀ tẹ̀ ń pè ní pé sánmà ti ẹni kì í sánmà tọ́lọ́ mọ́. àbí ẹ gbọ́ mi yí lálẹ́ yìí. Atarifu man lahu ismun ka ismi ana rahmanu ẹ̀yin àfa mi. fatilubuni tajidini. innal waliyya yulahiz nafsahu bi'ayn at-tasghir. gbogbo àwọn tí a lè pé tì láyé àwọn làwọn tí wọ́n máa wúra pẹ̀lú ojú kékeré. pẹ̀lú ojú kékeré. àjẹ́ nǹkan. alájẹ àgbà ní kánà wá kí la jẹ Ọlọ́run wọlá apá àjẹ ń pa Ọlọ́run wọlá pé àjẹ ń pa níwájú rẹ̀ ṣe ń báyìí dákun àkúkú jẹ́ nǹkan kan wọn náà lọ jẹ́ jẹ̀mọ́ kẹ́nìkan wá ní gbogbo tó bá ṣòro ilé ni ó ti tú èyí tó ṣòro lọ́ọ̀dẹ̀ rẹ̀ wo ló tún bẹ̀. olórí tún. ẹ dá mi ló ń fa ariwo ní Ọlọ́run tó bí ọmọ tí ò lè sọ̀rọ̀ ariwo ní Ọlọ́run tó bí afọ́jú ariwo ní Ọlọ́run tó bí alágànná ariwo ní Ọlọ́run tó bí tọ́ọ̀gì. jẹ́mọ́ àyè bẹ́ẹ̀ kọ́ ni charity begins at home ṣé bàbá rakari àwọn wòlíì Ọlọ́run wọ́n ní karama el karamat ṣùgbọ́n wọ́n ilọ̀ nǹkan mọ́ lọ́nà lọ́wọ́ tí wọ́n bá ti fà á ẹ dákun torí Ọlọ́run ẹ dákun èèyàn ń lọ Mẹ́kà ó tún wá so tíra mọ́ di ó wá débi tí wọ́n ti ń bọ̀ra tíra wá jábọ̀ tí ó mú ni kí wọ́n fi tíra kọ́rùn nídìí Káàbà la ilaha illallah èwo leléyìí ó kàn tó bẹ́ẹ̀ ló kàn tó mú ni ìyẹn ń lọ Mẹ́kà ó tún gbọ́sẹ̀ dúdú lọ àti kàìkàì ìbílẹ̀ tó dáa ní hó sórí. wọ́n lé mi lóde ó ní ìṣọ́ra ó wà tó etí etí máa wẹ̀ pé ẹ̀ẹ̀kan lójúmọ́ ni ọ̀sẹ̀ kan ní ìwẹ̀ kàìkàì méje kò ríbi tí ó sọ sí ní Mẹ́kà. Atari ó dákẹ́ wọ́n lódò ní kó sọ sí kòródò. kòródò lọ́hùn ó lè sọ fún mi pé òṣòdò wọ́n rìn ká ó lè sọ pé òṣòdò Mẹ́kà kíní kan bẹ́ẹ̀ tá a máa wẹ̀ ẹ wo tó mú lọ́lọ́ ẹ tó fẹ́ lọ kí Ọlọ́run ó wá tó mú kàìnkàìn Ọlọ́run rẹ̀ kékeré lọ́wọ́ àtọ̀tẹ̀ dúdú tí wọ́n ń da sinapu sí lórí àti sẹ́rẹ́ ọmọ yìí ló mí láàrin kíní Haúsá yà ọ jáde Lárúbáwá àwọn òòyà dànù ní àríro èyí rí o àdó ní Mẹ́kà kí ni a fi ṣe. kí lẹ fi ṣe n tí n bèrè ò tí yé gbogbo nǹkan tẹ́ ẹ bá ti lè gbà pé
òun ló lè dáàbò bò yín ẹ jẹ́ wọ́n á mú ọ̀rọ̀ rẹ̀ wá o ọ̀rọ̀ rẹ̀ ní o wọ́n ní wọ́n ìdá tatlubul hifzọ tó bá ń wá ìsọ́ tí ò ní gbẹ̀jẹ́ ìsọ́ tí ò ní condition ìsọ́ tí ò ní pa ọ́ la ìsọ́ tí ò ní sọnù tó ọmọ wa ká pé mọ̀rí kínní ẹ̀ gbọ́ tó ń wá ká fatlubuhu minallahi wá sọ́dọ̀ Ọlọ́run jẹ̀mọ́ ntọ́tọ́ sẹ́ bá tán ìsọ́ tán njọ títí rà bá jábọ́ lápò ọkàn domi ni njọ náà ń kú lára rẹ̀ bó lọ wà tí ò sí wọ́n fi kulli makani la yazul òun ló wà ní gbogbo àyè tí o pé kò sì ní kú òní bẹ́ẹ̀ ojú kan ló wọ́n sì kárí ayé ń sì sin tá à ń fẹ́ àṣejù yín ti pọ̀ jù ẹ ti fàṣejù bọ́ àṣejù yín pọ̀ tẹ́ bá lè fẹ́ tọ̀ nílé ìwẹ̀ ẹlòmíì ìtọ̀rẹ́ ó sì sá lọ. bẹ́ẹ̀ni ọmọ pé kọ́lọ̀ kẹ̀kẹ́ ní oríṣiríṣi kọ́lọ̀ ní kẹ̀kẹ́ búlù wà rẹ́ẹ̀dì wà kẹ̀kẹ́ gírìn. ọkọ̀ọ̀kọ̀ kan ẹ̀kú tí ń fì wọ́n ní èsè àti ní àtàyè bó lọ wí jèrè. àtàrífù máa ń làwù ìsìmọ̀ǹkà ìsìmì. ọmọládùkúrú nù. ana rahamanu fatilubuni tajidini. jama wa in zahara alayhi shay'un min al-karamat. kódà àtọ́lọ́ ń bá fún láwọn nǹkan àrísé mọ̀ kò ní pò lóhun tó bá tọ́lọ́ fún láwọn karama ló pe àpọ́nlé ni mòjísà ni tí wọ́n ṣe tẹ́gbẹ́ wọn ò lè ṣe tí wọ́n àjàsà láti ṣe. síhírù wa ń bẹ àrókùndéjò àrókùndéjò ni irọ́ kọ́ni lónìí àrókùndéjò ni lágbájá mú okùn ó fi so odó irọ́ ni. ẹ dákun ẹ tó fokùn so odó ó sì wá lè kú. ó yẹ kó rẹ̀mí ara rẹ̀ so ẹ wá bẹ́ jẹ̀nu àgbọn irọ́ ni sìrìnjì náà fa ẹ̀jẹ̀ kí ẹ wá tẹ̀ sínú rẹ̀ irọ́ fake ọgbọ́n ni wàá ló ń gbárùn nínú 5 alive irun tí oṣù aládẹ́ẹ̀tì lẹ padà tó ní rojú rẹ irọ́ ni lásán wọ́n yọ̀ọ́ná lórí rẹ èmi ni tó ọmọ kọ́lẹ́jì ń ṣe ṣe kan wá ṣe òpùrọ́ kan ó kàn àpò kọ́rọ́ kan ó kàn ṣe báyìí ó ti sùn sáná mọ́wọ́ ó fẹ́ yẹn haori kìkìkì báyìí ní wọ́n á ṣe bùlà sanni bẹnu yìí kan náà rẹ o ti họ ọbẹ wíwá àtàwọn ọmọdé kí ni ọlọkẹ ti jọ. irọ́ ni. èyí ṣe lè gbé rẹ̀ kalẹ̀ bí ọlọ́run n tẹ̀ tí ìdámi lónìí sínú. àbí pé gbogbo èèyàn ẹ má wulẹ̀ pé ọlọ́run ẹ máa bọ̀ mo ní tẹ̀ lè pè lẹ́yìn ọlọ́run. ẹgbẹ́ sọ̀rọ̀ yín wá. gan ìṣòro rẹ ẹ gbọ́ wa in zahara alayhi shay'un min al-karamati khafa ẹ gbọ́ an yakuna makran tó bá ní nǹkan lálátá yín pé wo tí ń sọ nǹkan tí ń ṣe èrò máa bà pé sítẹ̀jẹ̀ kọ́ ẹ ṣé kínní ó kalẹ̀ gbogbo ọ̀n tí a bá ń sin tí a ń ṣe lónìí kò jẹ́ ti ẹ̀bẹ̀rù pé sí yóò kalẹ̀ àbí yóò kalẹ̀. ṣé kìí ṣe àdèjẹ ni ṣé kìí ṣe ẹ̀yin ẹ̀yẹ ṣé kìí ṣe àdèjẹ ṣé kìí ṣe àdèjẹ ẹ tẹ̀lé mi ni. bàbá máa ń pa àmọ́ àwọn tó bí a àtún àmọ́ àwọn tó bí a wà ní tẹ́wọ̀ àdúrà rẹ̀ gbà kìí ṣe pé má wulẹ̀ ṣe ń pa àmọ́ mo ti tó kí lọ tó. wọn ò tí ì dápẹ́ o
máa lọ àyànjú ẹ̀. ẹ gbọ́ wàhùwà yastash'iru al-khawfa da'iman abada ẹ̀rù wa máa bà á yóò máa bá ẹni ẹ̀rù kíni ẹrú kíni mo ọ̀mọ̀lẹ́ ni yóò rí bẹ́ẹ̀ kó má rí kó bẹ́ẹ̀ má mọ́ rí bẹ́ẹ̀ mọ́. wọ́n fi gbogbo ẹnu sọ̀rọ̀ pé kòkòrò má rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ mọ́ kó má rí bẹ́ẹ̀ mọ́. jẹ̀mọ́ náà nǹkan ti sọ lánàá tí ò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ sáà lè fọ́ọ̀sì ọlọ́run ni àbí. ó kọ̀ wò lọ́ọ́ pè tó kápọ̀ ọlọ́ láti má ṣe tó bá fẹ́ ṣe àbí kó fi ṣe tí ò fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni kò sí. mo dá mi ló mọ́ ẹ̀ dá mi ló. wa innama yakhafu sukutahu amma huwa fihi yóò máa bẹ̀rù pé ibi tó táyé gbé nǹkan yìí sóhun ò ní jábọ́ kẹ́yìn. ní jábọ́ kẹ́yìn. amma huwa fihi ẹ̀rù ọba yìí pé gbogbo ayé ṣe ń hó yìí tẹ́ ẹ̀ ní jábọ́ kẹ́yìn ní jábọ́ kẹ́yìn. gbogbo rọ́tẹ̀ ń pa yìí tójú ò ní tì í yóò kẹ́yìn. ní padà tì í kò lẹ́ sọ̀kalẹ̀ sí. ẹnìkan méjì òní ní bá ń halẹ̀ eléyìí ṣe sàbúrà ò sàbúrì ni o bẹ́ẹ̀ ni ó ní ẹ̀dẹ́ mára ogun bá ní ẹnìkan wá gbọ́ wọ́n bá lọ ra àgbo kẹ́ẹ̀ kódà kò gba méjì kò táwọ́ tásẹ̀ mọ́ bó ṣe họ̀nù kò jí kí wọ́n lé mú kí wọ́n sì lù lóníkùnrin ládùúgbò mọ́ jẹ̀mọ́ kí lọ́lọ́ ń ṣe ó jábọ́ ọ̀la kò ti fọ́ sọ̀yà pé kì í sọ lọ́hùn òun ni ọlọ́wà ló dára ní ká tẹ̀ pé lọ́wọ́ ní nǹkan náà mo yọ tèmi kúrò mẹ́. bẹ́ẹ̀ni kó má dáhùn mọ́. ó jábọ́ ọlọ́run jábọ́ tá a wà níbẹ̀ yẹn ọlọ́run kí o pa gbogbo olówó ọ̀fà adúpẹ́ ọlọ́run pa àwọn olówó ọ̀fà mo ti máa ṣe ló bá mú iná rọ pẹtrol sẹ́nu mo ní ẹgbẹ́ ìbílẹ̀ o àfífìn látòrí dẹ́sẹ̀ ojú ọ̀nà ló bá họ gbogbo olówó mo wà mẹ́ni jẹ́mọ́ kí lọ́lọ́run ṣe fún un ọlọ́run jábọ́ pé ó ti rò lẹ́mìí pé kò gbọ́dọ̀ mọ́ ṣe ẹ lọ bẹ̀rù ìjábọ̀ súnmọ́ àbàyà gbàgbà lórí tí ò dá lójú tó bá dán lójú kan lọ́ọ̀lẹ́ lójú tì ọ́ jẹ̀mọ́ dókítà tó lakùn téèyàn ò kú tó bá yẹ dá lójú pọ̀ ní ó lè la ẹsẹ̀ téèyàn ó sì kú mọ́ lọ. ẹ gbọ́ dókítà tó tọ́jú ẹni títí pọ̀ kakú tó lọ ní kó yé tó bá yẹ ní kó ní ó lè fún èèyàn orí fífọ́ lásán nítorí ó sì kú mọ́ lọ́wọ́ àsáwọn tí ìbá ṣe pàǹjánú ni ẹ ń lò tó yẹ pọ́nà ọba ní ẹgbọ́kànlé ẹ̀rú ọmọ ọba pé káwọn ọmọ jábọ́ ẹ̀ sì bẹ̀rù ká má jábọ́. bàbá ẹ̀ gbọ́ wọ́n bẹ̀rù káwọn ọmọ ṣe kí ni jàmá káwọn ọmọ jábọ́ àdìkáṣí ti sùn ní. ó dájú tó sọ̀kan tó sojú wa làbáwá bẹ́ẹ̀ afẹ́sẹ̀yàwó kálukú ti dé fún òjò lóṣù o ló bá jáde mú káyọ̀dà kí lọ lọ́sẹ̀. kí lọ fẹ́ ṣe ọmọ wa rẹ ni. níbi tá a wà yìí. tí mo wà ń bí. ẹ wo ọlọ́ba orí mú káyọ̀dà ọba yóò bá ọlọ́ba forí jí ohun tiẹ̀. mú káyọ̀dà kí lọ fẹ́ ṣe. kí lọ fẹ́ tú wò. tí mo jòkó lójú àgbo. tọ́ọ̀rí mi ń bí ọmọ wa rà rẹ fa. ẹ wo kò bẹ̀rù kò mọ̀ ṣe kínni ó wá jábọ́ yẹ kò bó ṣe jábọ́ nísìn òjò wá tí rọ̀ atẹ́gùn akọ́ dínà atẹ́gùn àgàn ó kọ́ sùnfẹ́ fúrú gbogbo nǹkan kan ọ̀run jẹ́gẹ́ ni ó wá lọ ó wá wo spíkà ó dáwó ó wá bọ́ bí kòkó àmàlà ó wá mí gbọ́ ọ̀nà ní alápẹ̀hún ọbẹ̀ sàn lọ lójú àgbàrá àfà ọlọ́run wá ní fún tó sọ òjò wá rọ̀ dagun mẹ́jọ alẹ́ bẹ́ẹ̀ni ìwọ gan ni ń wá kọ́ sì sọ kí ló ṣe yín tẹ̀ ń fọ́ sọ̀yà
wọ́n á dáná séwé làpálàpá. erémadé. ìfà abẹ́rẹ́ gun orógbó èyí wá ní kíni. àtàrí tọ́mùtọ́mù. tíwẹ̀ sọ́mà. gbogbo ohun tí ẹ̀ ń ṣe yìí ayé ti kọjá bẹ́ẹ̀. èèyàn máa ń sọ̀rọ̀ sẹ́kù. àwọn ọmọ tó gbọ́kànlé o. àmọ́ láti bóde pé gbogbo tó bá ṣe ni yóò máa ṣe ó jẹ́nu rẹ lọ. ẹnu ẹ̀ ò gbà yín o. jẹ́nu rẹ lọ. njọ́ tí ẹ fọ́ ní dẹ́sán nàbí. kéde pé ọlọ́ ara nì mí. gbogbo sábẹ́ sun ẹkún ni pé ara nì mí. ara nì kò wọ́tọ̀. ara nì mí. ó sọ fọlọ́ bẹ́ẹ̀ ni. ha ó ní àwọn àǹbàṣọ ó ní gbọ́ múlá ìrojú ti gbà mí. kí lọ gbọ́kànlé kí lọ gbé sínú yàrá tí ń gùn ọ́ èmi lọ gbé wọ̀ kí lọ fi kọ́rùn ntọ́ kù tán tó mọ̀ já dànù. mo tẹ̀lé mi lálẹ́ jẹ́. àtàrífù máa ń lahu ismuka ismi ana rahamanu fatilubuni tajidini. wa an takuna hakibatu khilafa halihi yóò tún máa bẹ̀rù ẹni bẹ̀rù kí tún lè jẹ̀ mọ́. bẹ̀rù kí ni. pé àtúbọ̀tán àwọn kó mọ̀ ìyapa kò tó dáa tó ń lò lọ́wọ́. òun tó ń ti pé kò sí ń pa àfo òun kó mọ̀ dẹ̀ tó tún mọ̀ gba bára fún. ǹjẹ́ ẹ ṣe ń pera wọn lọ́lọ́run yìí ṣé ń pin ọkọ̀ kan mí lẹ́yìn ọlọ́run yìí ṣé ń mọ̀ pàtùbọ̀tán ń bọ̀. sámà. mo kó pọ̀ gbogbo ẹni tí wọ́n ṣe irú ẹ̀ ní ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni kò yọ ẹnìkan lẹ̀. mi ò lẹ́nìkan tí ń bá jà. rárá o. àmọ́ lónìí tó pọ̀ láyé nù. jáwọ́ ń bẹ̀. tó pọ̀ láyé nìyẹn. tó pọ̀ nù o. àtàrífù máa ń lahu ismuka ismi. kò sí bọ́ ṣe kíta ni mo tó. ana rahamanu fatilubuni tajidini. ìwọ náà bá dádì yín wí àtàrífù. àtàrífù máa ń lahu ismuka ismi. ọmọ tẹ́yìn tó ń bínú ẹ káre. ana rahamanu fatilubuni tajidini. àwọn bàbá tí wọ́n ń sọ yìí. kí bàbá ń sọ yìí. gbogbo ọkọ wàláì tàláì gbogbo tí ẹ dákọ kò sí àfa àgbà tí ò mọ̀. bẹ́ẹ̀ni. kò sí. tí ẹ bá jí àtọ ọ̀nàdé lọ́mọ àfa yóò mọ̀. ṣùgbọ́n ìwọ́n gbà pọ̀ lọ́lọ́. bẹ́ẹ̀ni. ọmọ kìíní. sọ gba hausa olùdá tààrà bó lọ wí jèrè. àtàrífù máa ń lahu ismuka ismi. àwọn sẹ́ẹ̀tì àwọn nínú yìí ṣẹ́rí bàbí oníke alibókèdọ̀ ibi tó kéwòn dénú. ana rahama. wọn abà fún wọn sọmọ ibókèdọ̀ òun náà gbàgbé ẹ̀dẹ́kìnì wa lọ́dún márùn-ún ló wí. fatilubuni tajidini. òun àti àmọ́ra ànájọ́ máa ń sùn níbi ẹni kan náà. ana rahamanu. ibi tó ti gba mọ́dàdì tiẹ̀ náà. fatilubuni tajidini. ọ̀fẹ́ irú mọ́dàdì yẹn. àtàrífù máa ń lahu ismuka ismi. jama. èmi ni bàbá rà tẹ́ ẹ̀ fọ ayé lójú mo tẹ́ ẹ̀ ní ọlọ́run tẹ́ ẹ gbé mi ó pọ̀ ju gbogbo tẹ́ ẹ̀ ń fọ́ káàkiri ayé yìí lọ. èmi lọ́ọ́ fi halẹ̀ gbogbo tó bá lọ́ọ́ fẹ́ pè ẹ̀kan ní ẹ kọ́ mo tẹ́ ẹ̀ ló bẹ́yìn ṣe ń lò yìí. sọ fún mi pé ìsànìkan ló fi lé ọ lọ́wọ́ ṣé ń tàn wá ṣe bẹ́yìn ṣe ń ṣe lónìí. ṣé pèrè àwọn lọ́lọ́
àbí ó dàbí kí ní bàbàrà ni mí àwọn tó fi wá sílé mi lẹ́nu kí wá nìyẹn. àbí wọ́n ń pa àwọn lókè àti sọ́mọ kí lè pa Àlájì Àgbà àbí kí lè pọn àbọ̀ níwáàsí àgbáyé lẹ́ẹ̀kín à ọdún tí wọ́n ti fi ṣe wáàsí gan àti ìlò láyé lọ́ọ̀ àwọn wáàsí àgbáyé làwọn bẹ̀rẹ̀ wáàsí tí Àlájì Àgbà ni máa ṣe wáàsí lọ́jà 1952-53. Allah sótán sọ fún mi èmi ni gàlígàlí ọmọ sí i àbí ló fàgbéra ẹlòmíì ò mọ̀ pa lọ́wọ́ yóò kàn yá tì mí tó rí sí i yóò máa tẹ̀ ká ìyá alágbàdo wà fún lápá pé ẹ nílò ẹ̀rọ àgbàdo àwọn ewu ní kàrà hàn ọ̀pá tí a ń la kan sí ejò tó fẹ́ gbọ́pọ̀ lọ́mì ìyẹn wà á dì í mú báyìí. ẹ wo lórí tí mú tiẹ̀ jáde rí. sẹ́gbà wípé mẹ́ja jẹ lánàá o ẹ̀sán owó ẹja o. àbí bíṣọ̀bù lọ́la ṣe tóun wọ́n ta pé wọ́n ní èmi ta ní kàníwájú ọlọ́run njọ́ tí ọba yẹn tó fi lọ bá ọlọ́run ọba wọn ọ̀rọ̀ tàgélé wò lẹ́gbẹ́ lọ́dọ̀ ṣọ́ọ̀bù lọ́la rí. tó bá tó ké méjì mẹ́ta tẹ́ fẹ́ máa kún ẹ dàmí sí i lẹ́nu mọ́ kú bá mi. ó lé ẹ kò mí lé ẹ̀yin ó lé. àwọn afọ́nà ńlá táwọn àmọ̀ tí a jẹ́ ni ọlọ́run wọ́n máa ti ju ọlọ́run ni. al-izharu al-mujaharatu bis-su'i ẹ wá ń sàbúrú láṣẹ ẹ wá sọ di bàbàrà. bàbá sinna tọ́ba tó sàkálà tó sàkálà tọ́ba tó sòkòlò tó sòkòlò èwúrò sàkálà sòkòlò. sẹ́dúfù sọ gbọ́ yorùbá rí ọtí ẹ̀gbọ́n náà ẹnu mi lọ́tí gbọ́. jẹ̀mọ́ lakum dinukum waliya din jẹ́ mùsùlùmí yẹn ó bá jẹ́ èwo ni àmúlùmọ́là. kébà sàdé ọ̀nà kẹ́ni kan tó ké pàrí pa wọ́n tó dá lóhùn lẹ́gbẹ̀ẹ́ kan. wọ́n dá lóhùn o irú èyí náà máa ń wá ká wọ́n á sí lọ. wọ́n náà tá a wí tá a fi ṣe fìdáwò fún màmá tó bí àmì ìrù wa bó lọ wí jèrè. Ana Rahmanu fatilubuni tajidini. tí mo tún yẹn kò sí tó lè mú súnmọ́ náà bí ọlọ́run fúnra rẹ̀ àtòkọ ọlọ́run. bẹ́ẹ̀ni omi ẹ wá kàn. ìbádà ni ẹ wá lọ. omi ẹ wá lọ. kí ló dé. àbí. nurse aluka bika tọ́lọ̀ bá kàn ẹ̀ lọ́run àtàwọn ọlọ́run àfi ọbẹ̀rà rẹ̀. àfi ọlọ́run bẹ̀rà rẹ̀. wala nas'aluk bighayrik. àní fẹ́ lomi tí ì ṣe wọ̀ àní fi ṣe kínní. àní fi bẹ̀ ọ́. àmẹ́lòmí lẹ́yìn wọ́n lọ. Ana Rahmanu. ààrẹ ní kínní. ẹ fẹ́ ṣàdúrà ẹ wá gbé píkṣọ ní tí ì sọ lọ́n síwájú ẹ wá nà ká sí. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. bá ń ṣe bá ń ṣe àwọn wò mí mi ṣe ń wọ yìí o àwòrán ń wọ pépà tọmọ rẹ wá lọ bí ibi tó ń ṣàdúrà wọn bẹ̀rù wọn fi ń kọ lójú wọn ọmọ tó ń ṣe àgbàlagbà náà fọ kọ lójú àgbàlagbà tí ò lè gbọ́n wọn ọmọ kú o tọmọ kàn wọn bẹ̀rù ọmọ tó kàn ṣe wọn lọ sí wa tí kàn kọ́ torí yàyàyàyà ọkọ tó ti nílé lórí bá tó ń tọ̀ òfin gbà. jẹ́mọ́ ta ní orí ọlọ́run fi ti kàn ní sí. ẹ sinmi bókibóki mo kọ ayé lẹ́rú mọ́ ṣẹ̀bà kálukú lọ dúró tọ́lọ́ gbogbo tó o bá lọ jẹ́ gbogbo àtàtẹ́gùn àti tí ń gbénu rẹ àtomi àti tí ń gbénu ẹ̀ ní ó parẹ́ ọlọ́run nìkan ní ó kù. wa yabqa wajhu rabbik dhul jalali wal ikram ọlọ́run nìkan ní ó ṣẹ́kù
àwọn ẹ̀dá mi wà tẹ́ ń pè tí ẹ ti kú tẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni. lásìkò wọn ti pé tí ẹ ti kú ṣe bá a dá wọn ni àbí. gbogbo nta sì dáná lásìkò tí ó lò tí òfin ní sí mọ́ òfin ní sí mọ́. òkè ó parun yóò parun. gbogbo òkè tí ń bọ̀ bẹ́ẹ̀ ni. wọ́n ti fi da títì àwọn èèbó wọ́n fọ́ ọtí pa òsèlè wọ́n fọ́ fọ́ gbogbo òkúta tẹ́ ẹ fi ń kọ́lé ẹ̀ wọ́n ti lọ fọ́ mi dànù ni ó ti dàdúgbò rúrí èèbó fúlágì lásán ni ẹ ta sí wọ́n kàn wọlú lẹ ní wọ́n yín kíní ẹ̀kọ́ kankan burúkú tó máa yín wọ́n yín máa ló tẹ̀ ló fọ́ dànù ó túká wọ́n tó fọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ fi dànù gbọ́dọ̀ tí wọ́n ní kíní kan wà ní ẹ̀ odò wo ló lájọ ní wọn lọ́fà wọ́n ti fi ta ní àtàtàrí sí gbogbo ọtí tẹ ojú wọn ti fọ́ wọn ti sá lọ ìdòwò ló burú wọn jásí mẹ́jọ ọkọ̀ kan sí èyí ń dí mọ́lẹ̀ ni ìyẹn mọ́jà kọ́ nǹkan ti gan sínú odò gbogbo odò tá a lọ mọ fọsọ mẹ kékeré inú àgbàlá ẹnìkan ní sùn ní ìsìn wọn sì rí pa mbẹ wọn kàn jí lára wọn tọ́ mi sí ọjọ́ tí dìkan pàdé ni èmi ni gbogbo nǹkan máa túbọ̀ tán ni ẹ wò ìyá kan bẹ́ẹ̀ tí gbókùtà kan bẹ̀ lẹ́kùlé tí ń bẹ̀ òkúta bá wọ òkúta àwọn afáàlọ́ bọ̀ mọ́bì kan gbàjíjà bàbá mi tá ń gbé ọmọ náà rí nǹkan wọ́n gbé bàbá rẹ lọ àbí ètò àwọn ajú tí tó wó tí wọ́n ti dìde sí tẹ́tí bí ẹ̀jẹ̀ ètò wọn ń jí láàárọ̀ ọlọ́wọ́ gbẹ̀sìn rẹ̀. Ana rahamanu. bá ti jí tí kò rí lù ọ̀yà máa kọ̀yìn síbẹ̀ rẹ̀ náà nù. Fatilubuni tajidini. igi ìdílé yín kọ kò tí wó nísì ìgílẹ̀ wọn ti fi kọ́lé gbó odidi yàrá tí a gbé ẹ̀kú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti dilẹ̀. Ana rahamanu. jẹ́mọ́ gbogbo ń tẹ wá sásí lábẹ́ o ojú wa ti kan náà sójú òní tẹ tó sásí lábẹ́ àbí rọ bẹ́ẹ̀ wá sí náà sí náà bọ́ kóla ọ̀kóla bọ́ gbẹ̀ni ọ̀gbẹ̀ni èwù làbúrò ojú ọlọ́jà lọ́jọ́ èjìgbò kí lè fẹ́ ṣe mẹ̀sìn lẹ́sìn ní abẹ́ fẹ́ ṣe bọ̀ ẹja mọ̀ ẹ̀jẹ̀ fẹ́ ṣe ọlọ́wọ́ dẹ̀ yọ̀ǹda kẹ́kọ̀ọ́ kó rẹ̀ jọ pé èmi ni ẹ máa sìn ọlọ́run ọba kéèyàn sọ pé kúnú ibadan li min dunillah èmi ni ẹ máa sìn ọlọ́run ní kẹ́kọ̀ọ́ sọ bẹ́ẹ̀ kí n bá sọ yóò parun kẹ́yìn ni. Ana rahamanu. Fatilubuni tajidini. ìjà tẹ́wọ́ àdúrà wa. sani ká tẹ́wọ́ àdúrà wa. ọ̀rọ̀ la gbọ́ yìí. ọ̀rọ̀ la gbọ́ yìí o. yòókù onímọ̀ bẹ́ẹ̀ lójú agbo náà ti ń ṣerú ẹ̀ àti wíìtì àti ọlọ́run. bẹ́ẹ̀ ni o. múra tó máa lọ. ẹlòmíín fọkàn múra ni. ẹ bá mọ iye tó ti wọ̀ fáyírì ni ìmí ní ṣe oko ní ro lọ nínú àwọn ọ̀rọ̀ wọn ní purọ́ ní àwálẹ̀ báyìí ànáwó sókè ẹ̀yìn ó dà lọ́jà lẹ́ńbẹ̀ ògùn owó ní máa tà ẹsẹ̀ sì ní rìn yóò wá tọrọ sínú omi yóò wá yọ owó ewúrọ bẹ́ẹ̀ni òun wá ní o ó gbà wọn ìdọ̀nkùnrin lẹ́gbẹ̀ẹ́ kan ní o kì í ṣe rọ sí ìrùnù bẹ́ẹ̀ni ìdánù náà yóò máa ra tíkẹ́tíkẹ́ wọn ní ẹ wá ẹ̀yin tẹ̀ ń ra ọ̀gùn tí wọ́n fún owó yìí ẹni tó ló dàbádàbá lówó yìí kí ló tí ò fọ owó kó wọ gíní ìyá ń jẹ ẹ̀rí rẹ ni bàbá kan ní mo rò ó bẹ́ẹ̀ àwọn ló ti gbá ọ dáadáa. yóò wá lọ san gbèsè ní owó tó gbà náà mógò
yóò wá ní mẹ́wàá péré mo kó wá o ó máa gunra wọn lọ́rùn ìwáṣẹ tó da sómi rí tó dówó tẹ́wọ́ lọ bá ọjọ́ kejì kò mọ̀ ọdún wa ní sọ kíyàn kan tó wọlé ọ ti bá nǹkan jẹ́ wọn kíyàn. mo ní ọmọ sọ̀rọ̀. ẹnì kí ló bá jẹ kó bá sọ̀rọ̀ tuntun mi. sọ́ọ̀tọ̀ lọ́nà. ọ̀tọ̀ tí wọ́n fi wéèrè tí wọ́n sọ gbà náà. yóò sáwà kínní kan tí ó lọ ọmọ pé ní ojú ògùn jẹ irọ́ ni níwọ̀n làágùn èèyàn ṣe fọ owó nù omi irọ́ ni gbogbo ẹ̀ irọ́ nù ọmọ yẹn ẹjọ́ nù. báyìí wọ́n máa búra pẹ̀lú nǹkan tí ń sin ọlọ́run gbogbo ẹ̀rọ tí ó máa búra kó búra pẹ̀lú ọlọ́run kárí lẹ́gbọ́ kan tẹ̀ á ṣàdúrà lára yìí náà á gbọ́ pàtó rẹ̀ kíkálukú mọ̀ pé ọlọ́run lọ́lọ́ lẹ́yìn ọlọ́run kò tún sí nǹkan kan mọ́. kò sí nǹkan míì mọ́. a fẹ́ ṣàdúrà. bàbá la fẹ́ ṣàdúrà. àmúkájọ kanlẹ̀ tí wọ́n náà bá lóko kó farabalẹ̀. bẹ́ẹ̀ni. mọ wa tí wọ́n bí àmírù wa. wọ́n bí àmírù wa. àti ẹ̀jẹ̀ wọn Sharafadeen síbẹ̀ ni. bẹ́ẹ̀ni. àti Mikael ọba Yorùbá. ọba Yorùbá. tí wọ́n dúró lọ́kàn bẹ̀ yẹn. ìlú náà ti lọ bọ́ lọ́hùn. ọlọ́run bá kẹ́ gbogbo wọn. àmín. kí ló tẹ́ sàmí. àmín. a tún fi kúnnú àdúrà gbogbo àyẹ̀wò wa tí wọ́n dá alẹ́ ọlọ́mọdé wọn sáré. àmín. tí wọ́n dá alẹ́ ọlọ́mọdé wọn sáré. àmín. gbogbo yẹn tó wá ràn wọ́n lọ́wọ́ ràn wọ́n lọ. tó fi di rírí ọlọ́mọdé wọn ṣàgbákò. àmín. ọ̀rẹ́ àmì rẹ̀ jábútẹ́. àmín. má pé èmi máa lọ bìkẹ́ irọ́ lọ pa o ìyá máa sùn tí ó fọ̀rùn dání yàrá rẹ o òdodo lọ gbọ́ òun o fún ìyá wa Zulfa tàbí a sì sọ láti ní kíláàsì mọ́kànlá ẹ jẹ́ apanupọ̀ ká ṣe kó jákè ọlọ́run bá kẹ́ wọn bá àtàwọn òbí tí a náà àtàwọn òkú wa bá bẹ́ẹ̀ wọn kó bá kẹ́ papọ̀ bisimilahi rahman rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. gbogbo wa náà lọ́ọ́ jáde àwọn gbà. dókítà wa Bádàmásì. ṣe pé wá sí èyí ni ìjẹun gbọ́lọ́ yìí. náà lè tún pọ̀ ní Nàìjíríà báyìí. àti ó bá di jọ́ mélòó àti wà ní Mákà. Insha Allah. bẹ́ẹ̀ bá tún dé àtún àjọ jòkó báyìí. ọlọ́mọ jẹ́ parẹ́ sọ̀rọ̀. òbúrúkọ ajídọ́gbọ́n náà ṣàdúrà fún wa fáwọn àkó àdúró tì. ọlọ́mọ bá foríjì bàbá náà àti màmá náà àtàwọn okó ọ̀run tiwa náà. so aláàjì wa tí wọ́n fẹ́ lọ tẹ́ ń lọlé ọlọ́run wọ́n bá ṣe rábà náà ní ìsìn. àwọn ni Imam Fountain University. lọ́sọ̀gbọ̀ àwọn ni doctor PhD holder ni wọn tí wọn lè pàdé ní gẹfìlà báyìí tí wọn ní those alphas kọyà sinmi ẹnu rẹ o
As-salatu ala nabiyil karim. sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ kí gbogbo owó jọ panu pọ̀ kájọ ọ̀ka líláfi tó ní àlàáfíà dáadáa fún àwọn bàbá wa. Wọ́n wúlò fún Islam lánàá, wọ́n wúlò fún lẹ́ni. Ọlọ́run ò járẹ́mi wọn lò pẹ́ o. àmín. Má fàbúrú ṣàlàáfíà yín o. àmín. Má sọ yín di ẹrù àrùká o. àmín. Kí ló ní tó kù tí ó tà dára rẹ̀ ó fi yá má fi ṣàdánwò fún yín o. àmín. Gbogbo àwa tí a wá ń pè tí wọ́n ní gbogbo ìgbà ní gbogbo ààyè tá a wà, abẹ́ Ọlọ́run bá nínú àánú rẹ̀ alámọ̀rí tí a ní Ọlọ́run jẹ́ olójútùú. àmín. Albarka ala nabi wa Muhammad. sallallahu alayhi wa La sallam. ilaha illallah. àmín. Bismillahi lilafi. Bismillahir rahmanir rahim. Lilafi Quraysh. Ilafihim rihlatash shita'i was-sayf. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Bàbá wa Aisha, bàbá wa Imam Agba ní akú àmójúbà wọn. Ọlọ́run jára wọn máa dé, kára wọn máa yá dáadáa. àmín. Ọlọ́run jẹ́ wọn bá jìnnà pẹ́. àmín. Bismillahi lilafi. Bismillahir rahmanir rahim. Lilafi Quraysh. إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ربنا ظلمنا أنفسنا آمين. وإن لم تغفر لنا وترحمنا آمين. لنكونن من الخاسرين. آمين. ربنا اكشف عنا العذاب آمين. إنا مؤمنون. آمين. ربنا آتينا في الدنيا حسنة آمين. وفي الآخرة حسنة آمين. وقنا عذاب النار. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.